yeah. Ẹ̀yin èèyàn wa, a kí yín padà sí orí ètò wa ìgbàlódé podcast. A kú ọdún tuntun. Inú wa dùn láti tún padà sí etí ìgbọ́yín. Bá a ṣe bẹ̀rẹ̀ new podcast yìí, a lérò pé ọdún yìí ẹ gbádùn wa ju ti ètò kọjá lọ. A sì lérò pé gbogbo àwọn tí a mú wá sí etí ìgbọ́yín yóò dùn létí tẹ̀yin náà. Ẹ̀yin náà sì jẹ́ dúdú wájú tí bẹ́ẹ̀ ṣe gbádùn wa lọ ní last year. Orúkọ tèmi ni Tomide Mav. Orúkọ kejì Ayọ̀dé Ọ̀yà. A kí yín padà sí orí ètò wa ìgbàlódé podcast. Ẹ káàbọ̀. A kú àmójúbà ọdún tuntun, ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Mo ti wá ń dúró olóṣèlú sí i, ó dẹ̀ fit me. Busy year 2024. Àdẹ̀tún ti rápáláwọ̀ 2025 nìyẹn, kò dúró kò rọṣẹ̀ kò wá rárá. Ká máa bá yí bẹ́ẹ̀, ká máa bá lọ bẹ́ẹ̀. Podcast ìgbàlódé èròǹgbà wa náà ni pé kí a fún yín ní àlàkalẹ̀ bí nǹkan ṣe rí lágbo àwọn amúlùdùn, lágbo olórin ni o, àwọn oní iṣẹ́ ọnà, àwọn oní sinimá, àwọn tí wọ́n ń ṣakitiyan láwùjọ tó jọ tàmúlùdùn, pàápàá jùlọ fáwọn ọ̀dọ́ òwòyí tí a fi ń pè ní ìgbàlódé. Lápá kejì náà, a máa ń gbìyànjú láti sọ̀rọ̀ nípa ìlọsíwájú láti ipa òṣèlú àti ìdálò látọwọ́ àwọn adarí wa. Ìyẹn náà, ìyẹn lè má sí lórí àtẹ lónìí nítorí pé a kàn fẹ́ wo bí ọdún 2024 ṣe lọ lágbo àwọn eléré àtàmúlùdùn tá a mọ̀ sí entertainment. Tomide ń bo ní ká ti mú ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ nípa 2024. Ká bẹ̀rẹ̀ pẹ̀lú Detty December. Ó lẹ́tìkẹ́ lọ́dún tó kọjá ẹ̀. A ṣe Detty December tán ni. Bẹ́ẹ̀ ni, ká bẹ̀rẹ̀ pẹ̀lú Detty December tí a lò tán ní oṣù tó kọjá bíi ọjọ́ 5 sẹ́yìn. Detty December jẹ́ oṣù tí ó máa ń jẹ́ oṣù tó máa ń kún èrò everywhere ya kiri ní àbáwọn yẹn ṣe ń bọ̀ látòkè, náà ń bọ̀ látòkè Ọ̀yà, náà ń bọ̀ láti ilẹ̀ Ìgbò, náà ń bọ̀ láti ibi, náà ń bọ̀ láti ibẹ̀. Gbogbo yẹn fẹ́ padà wá rí ilé tán fi sílẹ̀, wọ́n fẹ́ padà wá lé, wọ́n fẹ́ wá gbádùn ara wọn, fẹ́ wá náwó because ara ohun tó jẹ́ characteristics 30 December ni kò jayé orí ẹ̀, kò ti ṣiṣẹ́ lọ́wọ́ yẹ, kò jayé orí ẹ̀mí ẹ̀ kí wọ́n náà gbádùn ẹ̀mí ẹ̀ kó tó padà sí ẹnu iṣẹ́ ní ọdún tuntun. Ohun tí 30 December ò jù bẹ́ẹ̀ lọ. So Detty tó wà ń bẹ̀, wọ́n sọ pé kó rin ìdọ̀tí, wọ́n ní kó náwó ní kójú dọ̀tí, tán bá dẹ̀ ní kójú dọ̀tí, gbogbo alamọ̀túmọ̀ kójú dọ̀tí. So a lè interpret ẹ̀ náà sí 30 December. Mo sọ pé gbogbo wa la ní 30 December ní ọ̀nà kan àpòkèrán bí a ṣe ń lọ sí concert ọ̀kan. Ẹni tí ò bá lówó lọ́wọ́ ò lè ṣe 30 December. Gbogbo àwọn èmi ṣáà ń wò ní mo ń wo gbogbo ẹni TikTok, à ń wo gbogbo yẹn ṣẹlẹ̀ ní Twitter àti traffic àti gbogbo ẹ̀. Ìwọ̀nba ayé téèyàn bá lè fi 10,000 naira jẹ àbí ayé 50,000 tó bá ti jáde lẹ́ẹ̀mejì, ìwọ náà ti ṣe tiẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ 30 December tá a rí nígboro Èkó yẹn, gbogbo akọ́lá lálẹ́ jẹ̀rọ ayé bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn ń sọ̀rọ̀ $5,000, $6,000, ó kéré wà ná $3,000. Ẹ̀yẹn ò ń ṣòwò tí mẹ́kún. Ohun mìíràn ti tweet kan tí Bizu Osikoya fi síta tó ní ẹni tí ó bá ní iye dollars báyìí pé kò sí 30 December pé yẹn fẹ́ ra lé ní Atlanta, kí ló dé? Ṣùgbọ́n anyways, 30 December ọ̀pọ̀lọpọ̀ shows ó ní àwọn olórin wa ni wọ́n gbé wálé. Kí n tó ní ẹ má jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n a rí àwọn èèyàn kọ̀ọ̀kan orin wálé ní ìparí ọdún yìí pé káwọn gbé súnmọ́ àwa aráalé kí ká gbọ́ wọn ju orí Spotify lọ, ká gbọ́ wọn ju orí Apple Music lọ, fojú gan wọn, ká fojú ríra, ká fojú kọrin wa létí, ká kọ́ padà, ká náwó sí wọn pé bọ̀bọ́ ìlélẹ̀, ká yá wọn sórí fóònù wa, kí ká gán wọn sórí fóònù. So eléyìí dàbí ìfarakanra, ìfarayíra
gẹ́gẹ́ bí àwọn Dirty December shows yìí, ṣùgbọ́n ohun tí a máa rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó máa ń ṣe show yìí ní ọdọọdún kọ́ ni wọ́n ṣe show yìí. Irú show dem camp Wine Fest kò sí lọ́dún yìí. Wizkid gan kò ṣe personal show lọ́dún yìí. Olamide kò ṣe holic tó máa ń ṣe Olamide live in concert. Instead ìyẹn lọ fa ọjọ́ kejì fly time fest tí ìyẹn tá sì tún ba ẹnu lé ní létà nínú ọ̀rọ̀ wa. Ṣùgbọ́n a dúpẹ́ fún èèyàn bíi Rema, Ira Star, Joeboy, Victony, The Caveman àti àwọn ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tí wọ́n ti àwọn ìvẹ́ǹtì lẹ́yìn láti gbé àwọn olórin jáde. Dirty December fún èmi jáde dáadáa o, mi ní parọ́. Wọ́n bá ní December boy outside, mi ní parọ́, mo jáde. ìbá àjọ wà ń Fuji opera ni. Àjọ wà ní Fuji opera ni. Gbogbo bí Láti ni wọ́n Fuji wà ń opera tiẹ̀. mo ti lọ́kàn dé kan tí ó dẹ̀ fún mi ní for afrobeat àti Nigerian music àbí ká ní Nigerian contemporary Nigerian. Mi mọ bí December àti. lọ́dọ̀ tèmi ṣá o, lọ́dọ̀ tèmi èmi ò kì í fi bẹ́ẹ̀, ibi tí mo wà wọ́n ṣe kinní gan ń bíbà ẹ̀ níjẹta, French Fest kọ tension rave Bella Shmurda nìbàdàn. Mo fẹ́ lọ tẹ́lẹ̀, ó dà ń pálẹ̀ ìgan ni Jígì wà nìbàdàn. Jígì Wow. Young John. Young John. Mi ò tún jáde náà, mi ò fi bẹ́ẹ̀ gbọ́ta tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó dẹ̀ kí n máa jáde. Ṣùgbọ́n mo ṣáà wọra mi lọ sí Èkó, mo fẹ́ lọ wo Fuji opera yẹn, mo dẹ̀ láìpẹ́ mo lọ. Nǹkan tí mo fẹ́ béèrè nínú àwọn nǹkan tó kọ kalẹ̀ ni pé lára nǹkan tí show dem camp tó sọ pé àwọn òfin lè ṣe show, mo rántí pé ọdún tó lọ lọ́hùn 2023 mo fẹ́ lọ show wọn, mo dẹ̀ rí pé show ìjókòó VVIP àbí VIP 70K ló bá dé, ìdúró lọ́wọ́ iwájú 50,000, regular bóyá 25. Mo wá rí pa àti lọ sí èmi tí mi ò gbé lẹ́kọ̀ọ́ àti lọ sí gbòòrò Èkó, owó hòtẹ́ẹ̀lì, owó ibi tó máa sùn, owó mọ́tò, owó ọkọ̀, oúnjẹ, nígbà tó bá ṣí papọ̀ ó máa di 100,000 àbí yóò máa súnmọ́ 100,000, wàá ṣàjẹ nǹkan. Mo wá rí i pé eléyìí ò tó nǹkan, owó tá a fi ń ralẹ̀ lábúlé wa tẹ́lẹ̀ ńgbà yẹn ni. Mo wá rí i pé kò ní lè lọ. Nígbà wo wá dọdún yìí, King Blue, kí lórúkọ ẹ̀gbọ́n yẹn, Ghost, ó ń sọ pé economy ni ò jẹ́ kí wọ́n lè ṣe show ní 2024. Wọ́n dẹ̀ wà ní Ghana, wọ́n wà ní Ghana lálẹ́ ìbáyìí, alẹ́ ọjọ́ tá à ń rí bọ́ọ̀lù wọ́n wá ní economy ni ò jẹ́ kí wọ́n ṣe. Àwọn nìyẹn, àwọn ẹlòmíì tún ti wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìràwọ̀ wọn ti kọjá show 10,000 naira per head, ó ti kọjá show 25,000 pàápàá. Nígbà tí wọ́n bá fi owó iyebíye set up, wọn ò ṣáà nígbà wọ́n bá tẹ̀ gba 50,000 gan kò tó iye tí wọ́n gbà ń ta. So irú wọn á wá di pé end of the year party UBA àbí birthday party elite kan ni wọ́n ti láti máa rí wọn ṣeré. Ó ti ń súnmọ́ bèbè pé ẹnu wa ò ká àwọn ọmọ wa mọ́, owó wa ò ká àwọn star wa mọ́. Kódà mo fẹ́ kó sọ̀rọ̀ nípa ti Rema àti Ira Star. Èmi rò pé label move ni pé ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ jáde lọ sí Abuja, ẹ jẹ́ kí Ira Star lọ sí Abuja, ó wá sí UI, ó ṣe free show náà ni, ó ṣe free show, ẹ jẹ́ kó jáde. Àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ni ò ní máa rí wọn sójú, torí pé kì í ṣe owó tá a fẹ́ fún wọn gan ló tó nǹkan, wọ́n ti ń gba millions ní India àti ní America. Ṣùgbọ́n ẹ jẹ́ kán jáde. Lójú tèmi mo rò pé Mavin kàn ṣe bẹ́ẹ̀ pé Lagos and Abuja, maybe we should start to push them out and look at the local market. But one day ṣáà tí economy wa bá tún gbé dáadáa, á jẹ́ nǹkan ìrọ̀rùn fáwọn olórin wa láti lè ṣe ìwọ̀nba tour káàkiri àwọn ìlú wa nílùú yìí náà, tó jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ pẹ̀lú 10,000 pẹ̀lú 15,000 a sì máa lò lọ́wọ́ wọn tí ó dẹ̀ máa já sí dáadáa.
bẹ́ẹ̀. Bí iṣẹ́ rẹ̀ máa ṣe lọ ó lọ dáadáa sí wàhálà kan. Dó ó sọ pé aago mẹ́wàá ní alẹ́ lòun máa bẹ̀rẹ̀ kẹ́ni má ṣe pẹ́ dé aago mọ́kànlá ló bẹ̀rẹ̀ ní aago méjìlá àríyá. Àwa fi rí ọkọ̀ títí tó fi di aago mẹ́ta lóru. kò yé mi, wákàtí mẹ́rin ló lò. Mo rí ọkọ̀ wákàtí mẹ́ta ni mo lò láti fi wá mọ́tò lẹ́yìn ìgbà tí Wàhálà sọ ń gbòòrò Èkó. Èkó, èyí parí èyí tí ní hours max lọ. èyí tí Uber ti ń sọ̀sọkúsọ ní clumsy night. bàbá nightlife ò Káṣẹ rọ máa ń bẹnu débẹ̀ yẹn ọlọ́run ó. sẹ́rí nightlife Èkó yẹn ọ̀rọ̀ míì ni ó mọ̀ ṣe sọ pé Detty December ń ṣe fún mẹ̀kúnnù bí irú wa ẹ̀ ẹni tó bá lè. Ìgbà tí olórin kan sọ pé person wey get money na him dey do dorí mẹ wọn parọ́. bẹ́ẹ̀ ni nightlife kó fẹ́ jáde wàá máa ro tó bá dago méjì òun ló ṣe máa ráwọn tó jẹ́ pé bá ti dago méjì wọ́n ti kó club kan wọ́n tún ti ń lọ bòmíì torí wọ́n ní wọ́n tún lọ bòmíì. wọ́n ní mobility wọ́n dẹ̀ tún ní escort wọ́n dẹ̀ mójú ilẹ̀ àwọn ọmọ onílùú ni wọ́n ìwọ́n tó kì í ṣọmọ onílùú wá dira ẹ mú Uber láti ibo láti kí la fẹ́ sọ̀rọ̀ ride sí pé èèyàn máa fi 10,000 fi 20,000 wọkọ̀ nǹkan ti dorí kódà kodò. èèyàn lè fẹ́ gbéra láti fàdé yìí níbi kéèyàn ní òun fẹ́ lọ sí Yaba rí 10,000 orí ẹgbẹ̀rún mẹ́wàá ni ride máa lóun fẹ́ gbà. nítorí náà tá a bá wo bí setup ṣe rí ń sìn ẹ mọ̀ ti kan wà tó ṣe rí setup bí ìgboro Èkó ṣe rí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kò ṣe rí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bó ṣe rí ń sìn kò fi bẹ́ẹ̀ rọrùn ẹ wo àwọn tó wá fún Detty December gan ìjọ tí president bá máa lọ bìkan ní kò yí àbúrò lọ bìkan traffic àṣà àtún blọọkì gbogbo ẹ̀ torí ọjọ́ iwájú mo mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣàkitiyan dáadáa torí ọjọ́ iwájú ó máa dáa kí wọ́n tètè máa ṣírò ẹ̀ kalẹ̀ ní ìsìn níbo làwọn venue wà irú àwọn ìlànà wo la lè gbé kalẹ̀ tó máa jẹ́ kí nǹkan rọrùn kódà bí èèyàn fẹ́ rìn láago méjì òru tí ó fi rọrùn mo mọ̀ pé gbogbo wọn ń ṣàkitiyan káàtì ẹ̀ fún wọn nìyẹn wọ́n ń ṣàkitiyan lójú nípa ọ̀nà nípa bí nǹkan ṣe máa rọrùn wọ́n náà ń kọ́ ṣé 100,000 capacity ni àbí there's an event center bóyá 12,000 gbóná ń kọ síná ikú àdúrà ti kàwé. àmọ́ ibi tó wà pàtó mi ì mọ ibi tó wà pàtó. ṣùgbọ́n tó jẹ́ kí n mẹ́nu lọ́bẹ̀ ni pé tó jẹ́ kí n mẹ́nu lọ́bẹ̀ ni pé a ti ń kọ́ entertainment city kalẹ̀ náà nìyẹn entertainment city wà already ṣùgbọ́n bá a ṣe ń gbèrò pé kó tún dáa sí kó fẹ̀ lójú sí ká tètè máa múra àwọn nǹkan tó jẹ́ ancillary activities bíi transportation tó máa pẹ̀lú ẹ̀ torí pé ẹni tí ò bá mọ̀nà tí ò ní Las Vegas wà. kó lè gbéra láago méjì tó bá kúrò ní ṣòkò lè débi tó bá ń lọ nírọ̀rùn yálà nípa reluwé àbí nípa ọkọ̀ àbí nípa èyíkéyìí ọ̀nà téèyàn bá fẹ́ fi rìn. lẹ́yìn ṣó ara star gan àwọn fọ́tò tí mo ti rí online àwọn fídíò táwọn èèyàn ti fi sórí afẹ́fẹ́ ó fi hàn pé àwọn èèyàn ní gbádùn ara wọn ń bẹ performance tó pure exactly bí tirẹ̀ máa ṣùgbọ́n mi rò pé Mavin gangan ó really gangan ni ó wà sponsor mi wà lẹ́yìn àwọn shows wọ̀nyí torí ìgbà tí èmi láti fi ṣe tèmi ń tiraka láti gba pass for media access mi rí regular ni mo rí gbà torí pé àwọn sponsors yẹn wà very strict which I respect it's alright. Kan consider media lọ́jọ́ kan. Dandan kọ́. Ṣe influencer ní Twitter ní media. Ìwọ kàn ń protest ní dandan kọ́. Kí lẹ́yìn media fi ṣorí táwa regular fi ṣorí? Ẹ lọ́ọ́ sùn náà. Àbí
kẹ káwọn ọ̀gá yín bá wọn sọ lẹ́yìn, ẹ bá wọn sọ lẹ́yìn kò kọ wa. àti wẹ́wẹ́wẹ́wẹ́ a bá wọn sọ lẹ́yìn kò yọrí sí wọn. Wọ́n takú sórí pé Hmm. mo fẹ́ mídíà kan ní àwọn fún access. hmm, mo fẹ́ sọ̀rọ̀ nípa DJ Obi Trace. torí kò sọ̀rọ̀ ara star yẹn, mo wá rántí ìgbà táwọn Tems Tyler Ira tó ń lọ sí DJ Obi. Yeah. I'm just appreciative of the work or the work that DJ Obi and his team have done to create such a phenomenon. And even more than that, the organic growth over 4 years or 3 years that, you know, Obi on Mondays has now become a phenomenon. And the rave culture, I wanted you to speak to that. But Yeah. just the ladies' night at DJ Obi set, it was so iconic. The pictures that came out of it was just like, Yeah, it it's was. going. Then hype culture, I was. want Kokoli, no, like, I think it's just become this beautiful phenomenon. And I hear they are making serious money from that shit. Yeah, and speaking on hype culture ó ti lọ fàfà lẹ́nu ọjọ́ mẹ́ta ìbíbi wípé wọ́n ti ń sign àwọn hype men under management bírú MIA lẹ́yìn ó ṣẹ̀jẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta OAP ni ó ti wà signed under plug ng ó pé wow pé àwọn nǹkan báyìí àwọn phenomenon báyìí díẹ̀díẹ̀ wọ́n ní ìtumọ̀ kìí ṣe pé àwọn èèyàn fi kíní ìṣeré mọ́ àbí kìí ṣe pé wọ́n kàn fi ń dá àwọn ọ̀rẹ́ wọn lára yá ní àríyá mọ́ wọ́n rílì ṣebi iṣẹ́ wọ́n dá àṣà àwa audience àwa consumers wọ́n fún wa ní àṣà tuntun àwọn náà come up pẹ̀lú melody wọn ẹ̀yin náà wo Amuludun inú mi dùn Amuludun ìlú mi dùn ìdèfìlà irú culture ẹni tó bá ń lọ rave dáadáa ní Nàìjíríà àbí lẹ́kọ̀ọ́ particularly nísìnyí yóò mọ can you feel it type man bá ti ní can you feel it everybody ó tó ṣe ìdèfìlà bí kíní ẹ ṣe ìbọn má gbé gẹ̀ẹ́sì lọ point of side where money culture bringing this thing into just being or just having the character to be the life of the party. And then people turn this thing from just MC. Nísìnyí báyìí gbogbo àwọn tó ń ṣe MC low-key, wọ́n mú bí hype kíní mọ́. Wọn ò kàn ṣe my name is MC kíní mọ́ wọn. Everybody máa sọ pé mo lè hype o tẹ bá need me. Ọ̀nà àti jẹ ọ̀nà àti mú ni because gbogbo èèyàn rí i pé ó dà pé ọ̀nà ń bẹ níbí. Ọ̀nà wa bẹ níbẹ̀ lásán, àwọn èèyàn ti ń sọ di iṣẹ́ débi pé management ti ń gbé àwọn èèyàn sí abẹ́ wọn láti jẹ́ kí wọ́n rí opportunity. Ṣùgbọ́n mo wà curious to the future of this thing. Tí management bá wà, mo sọ pé aim management ni láti transcend client wọn àbí talent wọn wọ sí the global space. And outside of our own Nigerian culture, mo mọ̀ pé hype men wà everywhere o, but bí a ṣe ń ṣe tiwa níbí ó yàtọ̀. So mo fẹ́ wo bí àwọn kìíní yẹn bí wọ́n ṣe play out ní agbo lókè òkun. Ṣùgbọ́n Nàìjíríà ni a máa export culture wa jáde náà ní last. tó mọ̀ pé ara ò kì í tán lé alára. Ayé ìzàdẹ̀ wà yìí ibi tá a bá dé yìí gan àwa gan mọ̀ bá a ṣe dé bíbà ẹ̀. Bí COVID ló ṣẹlẹ̀ tán ti sọ pé work from home bóyá máa ṣe data analysis láti lé o lè Shout máa. out to them o. So ibi táyé dorí kọ kò sẹ́ni tó mọ tó máa ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la pẹ̀lú AI tí wọ́n ṣẹ̀ gbédè. Kí ni mo sọ débẹ̀ ni pé à ń sọ pé a lè gbé ó máa ṣòro láti gbé àṣà tiwa lọ sọ́hùn. Àwa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àti ẹ̀tí níbi tá a máa dé sí lọ́hùn, the Nigerian diaspora community,
everywhere around the world has a base that you only need to import their friends and the larger audience into. So even if it's an audience of 500 people, àbí ẹgbẹ̀rún kan àwọn èèyàn, àbẹ́gbẹ̀rún méjì tó bá ṣáà ti kó wọn jọ sí club kan, Nigerian music is already there. Yes. Kódà DJ YK múlẹ̀ gan wọ́n ti ń jó ní Japan. Gbogbo àwọn ń tá a sọ tí a rò pé àwàdà ni pé bóyá wọ́n máa gbà bóyá wọn ò ní gbà wọ́n ti ń jó káàkiri. So bí Afrobeat ṣe ń move, gbogbo àwọn adjoining cultures tó ń bá rìn náà, ìyẹn náà ń lọ káàkiri àgbáyé nítorí náà wọ́n á gbà wọ́n á lò bẹ́ẹ̀ wọ́n á fomi lò. But generally it's part of culture movement. And hype culture tá à ń sọ yìí, bẹ́ẹ̀mi bá máa kúkú sí màá níbi tí hip hop ti bẹ̀rẹ̀ ní 1970s nìyẹn. Pẹ̀lú àwọn Sugar Hill Band. From DJing làwọn èèyàn ti ń sọ̀rọ̀ sórí tí wọ́n ń scratch. Ó dẹ̀ ń jọra wọn. Ahip bop gbogbo ẹ̀ dẹ̀ ń di n tó dà. So full circle náà ni tó bá wò. But eléyìí ń sìn erépa ni àwọn hype men ṣe lórí ẹ̀. Not a lot of them are rappers or can rap, but they have the cadence to land on the beat when they say the things they say. So omi ẹ̀kọ́ náà ni tẹ́ bá padà gbé yẹ̀ wò. Mo fẹ́ béèrè ìwọ tó wà lẹ́kọ̀ọ́. Yeah. I'll ask the question. You can comment on hype culture and then answer the question. Àwọn diasporans tó ń wọlé, what is your first-hand experience seeing how they move? Because I saw a lot on TikTok. I got too addicted with that 30 December on TikTok and it's just amazing. Bẹ́ẹ̀ni, ìrírí èèyàn kọ̀ọ̀kan ó ṣọ̀tọ̀tọ̀. Ìbápàdé pẹ̀lú oríṣiríṣi èèyàn ó ṣọ̀tọ̀tọ̀. Bí irú èmi nísìnyí, gbogbo àwọn tí mo ti bá pàdé, àwa cool, àbára wa jó, àbára wa mu, àbára wa fẹ̀yìn, àyà fọ́tò, àti ó dáàbọ̀ síra wa. Tábà tún ríra wa níta, á ní, hey you, good to see you again. Á dì mọ́ra wa, á yọ̀ mọ́ra wa, inú gbogbo dùn. Ṣùgbọ́n a tún lè tánù wípé àwọn kan wà tó yẹ pé ìrírí wọn pẹ̀lú àwọn èèyàn yìí tí wọ́n wá látòkè òkun kò dùn rárá. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn experience ní Twitter. Mo sọ pé téèyàn bá bi àwọn èèyàn gan téèyàn tún mọ̀ on a personal level, ẹlòmíì ò tún rí wí gan. Kódà ó lè má jẹ́ nǹkan tó lọ jùjùjù, ṣùgbọ́n ẹlòmíì ò rí wípé àwọn ní experience tèmi, gbogbo àwọn tí mo ti bá pàdé, cool people, brilliant people, ready to have conversations with you, have a good time. They are not thinking too much about anything. Irú àwọn èèyàn tí mo ti bá pàdé so far nìyẹn. And then rave culture in Lagos, it is getting bigger. It is getting bigger. It's getting bigger. Yeah. Rave culture is a necessary child of the overly expensive shows that happened over the last 5 years, right? When shows became even club culture, gan rave ti ń pa. Òun náà ni nǹkan kan náà ó di nǹkan méjì bẹ́ẹ̀ yẹn tí show bá ṣe lọ bọ̀rọ̀bọ̀rọ̀ tí ò bá sí show mọ́. Àṣàdẹ̀ kóra wa jọ síbì kan náà. I saw D. James do a show, Cigar Gloren. There's something called Sunday Service. I'm sure you've heard about it, Detty. Inside Nights. Gbogbo wọn bẹ́ẹ̀. That's we talk sound. Ilé ijó Abiodun. Bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní. There is in Ibadan that you should check out. Red Light Room. Mo ti rí. Ìbàdàn, yeah. I'll check it out. Wọ́n bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ ní ọdún tó kọjá lọ. Ìgbà tí wọ́n fi ṣe last edition ní ọdún tá lò tán ní December, ilé kùnrin dẹ́mú. So it's amazing that show tá máa ń lọ 5k tẹ́lẹ̀ àbí 10k tẹ́lẹ̀ rave la máa fi lọ sí. Mi ò tiẹ̀ mọ̀ bóyá wọ́n máa ń gate àwọn events yẹn, but even rave gan nísìnyí wọ 30k ẹni tí ó lọ group therapy ní ìsìnkọ́dọ̀ ní 20. It's going on. Ẹni tí ó bá lọ bẹ́ẹ̀ ni ẹni tí ó bá lọ lé jó ó gbọ́dọ̀ ní bí 7.5 àti 10k àti extra lọ́wọ́. Bó ṣe rí lójú mi nìyẹn. In set night nìkan ni ó ń ṣe free. Tó bá dẹ̀ yá àwọn náà máa fowó lé, which is normal. Economics. Which no one should even complain. Ọdún márùn-ún báyìí. Right. So ìyàtọ̀ tí ń wà nínú bá a ṣe ń bára wa jáde, bá a ṣe ń ṣàríyá, kì í ṣe show nìkan.
àrà ọ̀tọ̀ kódà nígbàdàn bí stage plays àbí yorùbá party Yeah, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yeah, ti ń pop up yeah. retro vibes Sharon Adams. mo rí àwọn Yeah. àpẹẹrẹ àti àwọn akitiyan táwọn èèyàn ń ṣe nítorí náà àwọn ọ̀nà Yeah. tá a lè fi jáde tá a lè fi wò ta ó ń pọ̀ lóríṣiríṣi mo mọ̀ pé àwọn èèyàn náà máa ṣe book clubs kí ni wọ́n tún máa ń ṣe yẹn bóyá book reading events or anything like that book launches gbogbo àwọn social events bẹ́ẹ̀ yẹn ara amúlùdùn náà ni gbogbo ẹ̀. Jẹ́ ká pa 5 minutes rẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ní Dirty December lẹ́kọ̀ọ́ tá a ti sọ. Yàtọ̀ sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò lówó láṣọ owó gbèsè. A tún rí i pé àwọn bíi ilé-iṣẹ́ ilé-iṣẹ́ àwọn private companies àbí corporate àwọn corporate people àwọn corporations wọ́n sponsor wọ́n gbé owó sí ẹ̀yìn àwọn shows lẹ́nu ọjọ́ mẹ́ta irú ó gbé àwọn big three jáde same thing pẹ̀lú UBA wọ́n gbé big three jáde a sì ti rí bí irú káàtì ní Lagos First gọ́ọ̀mẹ̀ntì lòun tẹ ìjọba àwọn náà wọ́n gbé méjì jáde nínú àwọn big three táwa wò káàkiri ọ̀pọ̀ ibi táwọn èèyàn ti rí àwọn biggest stars wa ibi tí àwọn kan gbé àbí tí àwọn olórin wa láti yọjú. kí n sáré sọ̀rọ̀ lórí ó wà yẹn very crazy ó wà very crazy. nǹkan méjì kí n sáré sọ̀rọ̀ lórí ẹ̀ ká sáré ká close ilé ká All right. tún ṣì ní ṣòrọ̀rọ̀ ilé ìfowópamọ́ tó kó àwọn àwòṣàṣà olórin mẹ́ta jáde yẹn tí wọ́n dẹ̀ níwọ̀n àwọn èèyàn sọ pé wọ́n bù wọ́n ní owó tùlùtùlù which is normal iṣẹ́ wọn ni wọ́n ń ṣe. Èmi rò pé yàtọ̀ sí pé wọ́n ṣe end of the year party ara branding ni fún iléeṣẹ́ wọn pé àbálá tó báyìí iléeṣẹ́ kan ló pagbo Christmas tree ní àdúgbò kan kángoro Èkó lẹ́yìn pé tó bá ti ń kọjá ń bẹ̀ wọ́n máa ń ṣe sàdánkátà ilé ìfowópamọ́ yẹn pé àwọn ló ṣe bí ikú rẹwà báyìí ara branding àti promotions ni fún wọn àwọn èèyàn tó dẹ̀ ń sọ pé tí àwọn òṣìṣẹ́ yín iye báyìí ni wọ́n ń gbà ẹ wá lọ ná òbítíbitì owó lórí pátì kankan èmi rò pé gbogbo iléeṣẹ́ ló ní àlàkalẹ̀ bí wọ́n ṣe ń náwó iye tó máa bá corporate social responsibility lọ iye tó máa bá marketing àti branding lọ iye tá a máa fi tọ́jú àwọn òṣìṣẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn gbága ó jókòó ìkejì ní Greater Lagos ṣé àmọ́ pé wọ́n máa ń ṣe one Lagos First tẹ́lẹ̀ níbi multiple locations wọ́n á ṣe ní Badagry wọ́n á ṣe lágége ṣe ní Ìkẹjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ṣe yẹn mọ́ èyí tó wá jẹ́ Greater Lagos yìí mo gbádùn Àyùbá wà ń bẹ Burna wà ń bẹ Wiz náà ṣé Wiz wà ń bẹ ṣá Ọlámídé wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èròǹgbà tèmi lórí yẹn ó ní bó ṣe jẹ́ o àwọn èèyàn ní fẹ́ gbọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ kíjọba ìpínlẹ̀ Èkó ṣìwé lórí ẹ̀ wọ́n sọ iye tí wọ́n ná ká wá wò bóyá that is the best way to spend that money in the new year tí máa ń gbé lẹ́gbẹ́dá tí mi ò rómi lò àbúrò àdúgbò mi ò dáa àbí ọmọ mi ò gbádùn ìgbésí ayé bó ṣe yẹ kó gbádùn tíjọba dẹ̀ sọ fún mi pé iye báyìí ni wọ́n máa ná láti ṣe Lagos boat regatta láti ṣe Greater Lagos I mean the tourists will come if they show me workings and tell me that this will bring more money for the government to do better then but my own is just transparency ẹ jẹ́ kán ṣìwé káwọn èèyàn lè and my philosophy is let me decide what my tax will do. I may not want to go to Greater Lagos. I may not want to fly boats. I may not want to be involved in Dirty December if I can't afford the kind of food I want to eat. Mo ti ń gbé wọnú òṣèlú ṣùgbọ́n mo kàn fẹ́ tọwọ́ bọ ọ̀rọ̀ yẹn bóyá ọjọ́ mi a máa ṣíwò nítorí náà bẹ́ẹ̀ni gbogbo ẹ wọnú ara wọn ó wọnú ara wọn nítorí náà jẹ́ ká pa ilé èdè ká wá wọnú àwọn sinimá lápá kejì ẹ̀yin yẹn wá podcast ìgbàlódé ilẹ̀ tí ń wò wá tẹ̀sí ń gbádùn wa apá kẹwàá rí apá kẹwàá ni episode kẹwàá ilẹ̀ tí ń wò wá apá kìíní episode kẹwàá la parí a máa bọ́ sí apá kejì láìpẹ́ ẹ kú kalẹ̀ ń bẹ̀.